Àwọn ajàfẹ́tọ̀ọ́mọnìyàn, ìyẹn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́mọnìyàn àti àwọn amòfin aṣòfin lóríṣìíríṣìí wọ́n mà ti ń fi ẹ̀sùn kan olórí okòó-káfàtà orílẹ̀-èdè yìí, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ ni wọ́n ti ń sọ pé òun náà ó tàpá sí òfin orílẹ̀-èdè Nàìjíríà àti wípé kálẹ̀ àwọn aṣòfin Àbújá, pàápàá àwọn aṣòfin kékeré àtàwọn aṣòfin àgbà Federal House of Representatives and the Nigerian Senate kánà mọ nǹkan tó ń ṣe ni wọ́n ló yẹ kí wọ́n fi Tinubu fúnra ẹ̀ jófin kán sì fà á létí wípé kò tún gbọdọ̀ ṣe irú ẹ̀ mọ́. Ǹjẹ́ òfin wo ni Tinubu rú, ẹ̀sùn wo ni wọ́n sì fi ń kàn án? Ó mà ní lórí ọ̀rọ̀ rògbòdìyàn òṣèlú tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers, níbi tí wọ́n ti kéde ìjọba pàjáwìrì níbẹ̀ báyìí. Bí ẹ kò bá gbàgbé, lọ́jọ́ ìṣẹ́gun ní ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ìyún ọjọ́ 18 oṣù kẹta ọdún 2025 tá a wà yìí, the 18th of March 2025, ẹni Tinubu bá gbọ́ ọmọ Nàìjíríà sọ̀rọ̀ níbi tó ti kéde pé rògbòdìyàn òṣèlú tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers ó ti tó gẹ́ o, pàápàá nígbà táwọn ajìjàǹgbara tó ń fọ ọ̀pá epo tí Nàìjíríà gbójúlé fún ọrọ̀ ajé wọn. Ó ní ó tó gẹ́, tó sì kéde wípé òun ti fún gómìnà Sim Fubara àti igbákejì arábìnrin Ngozi Odu pẹ̀lú gbogbo àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers ní ìwé ìgbélé ẹ̀ fóṣù 6. Bẹ́ẹ̀ ló kéde ajagunfẹ̀yìntì Ibok Ete-Ekwe Ibas gẹ́gẹ́ bí gómìnà fìdíhẹẹ́ tí ó darí ìpínlẹ̀ Rivers fóṣù 6 tí wọ́n fi òfin de Fubara, igbákejì àti àwọn aṣòfin ìpínlẹ̀ Rivers. Ṣá o, lẹ́yìn tí Tinubu ṣe ìkéde lóríṣiríṣi ọ̀rọ̀ ló mà ti ń wáyé. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn ni wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀, bí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò bí wọ́n ṣe ń sọ pé nǹkan tí Tinubu ṣe kò dára àti pé kò bá òfin mu, nítorí pé lásìkò ìjọba democracy ààrẹ kan kò lẹ́tọ̀ọ́ láti máa kéde ìjọba pàjáwìrì. Bẹ́ẹ̀ làwọn alátìlẹ́yìn Tinubu àtàwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ń ṣàtìlẹ́yìn fún Tinubu pé n tó ṣe é bá òfin mu, nítorí pé olójú kò ní la ojú ẹ̀ sílẹ̀ kó fọ́. Wọ́n ní bí wọ́n ṣe ń ju bọ́ǹbù tó ń fọ ọ̀pá epo ní ìpínlẹ̀ Rivers, wọ́n ló lè máa mú ìtàjẹ̀sílẹ̀ wá, ó sì tún lè báyé orílẹ̀-èdè jẹ́. Wọ́n ní bí Tinubu wá ṣe tètè gbé ìgbésẹ̀ náà, wọ́n ní òun ló dára, òun ni yóò sì tètè fòpin sí ìwàkiwà táwọn ọmọ burúkú náà ń wò ní ìpínlẹ̀ Rivers. Ṣá o, ohun tí àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́mọnìyàn àti àwọn agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́mọnìyàn sọ báyìí ni pé Tinubu fúnra ẹ̀ ó ti tàpá sí òfin orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní nínú òfin Nàìjíríà, bí ààrẹ yóò bá tiẹ̀ kéde ìjọba pàjáwìrì bẹ́ẹ̀, wọ́n ló gbọ́dọ̀ ní ìfọwọ́sí ilé ìgbìmọ̀ aṣòfin kékeré àti tàgbà l'Àbújá. Wọ́n ní bá bá ti fọwọ́ sí i ní Tinubu yóò ṣẹ̀ṣẹ̀ kéde tí ó ti kọ́kọ́ fi tó wọn létí. Ṣùgbọ́n wọ́n ní báyìí Tinubu ò fi tó wọn létí kó tó gbé ìgbésẹ̀ náà. Wọ́n ní ó kàn kéde ni, lẹ́yìn ìgbà tó wá kéde làwọn aṣòfin ṣẹ̀ṣẹ̀ wá ń jókòó tó ń jíròrò tó ṣẹ̀ṣẹ̀ wá ń fọwọ́ sí fún un. Wọ́n ní eléyìí ó ti tako òfin, nítorí pé kó tó kéde ó yẹ kó sọ fáwọn aṣòfin, káwọn aṣòfin sì kọ́kọ́ fòǹtẹ̀lú kó tó di pé yóò lọ kéde. Ọ̀rọ̀ yìí ìnáwó mà ní Tinubu fúnra ẹ̀ ti tọ òfin mójúmọ́lẹ̀, tí wọ́n sì ń sọ pé kí àwọn aṣòfin kan fà á létí kó sì kìlọ̀ fún pé irú ẹ̀ kò gbọdọ̀ ṣẹlẹ̀ mọ́.